UK rally. Ẹ̀yin ará UK, ẹ máa jọ mí lójú o. Ẹ surprise mi gidi gan. I must say this about you guys. Ẹ̀yin tèmi, ẹ káàbọ̀. Let's talk about UK rally. Ẹ̀yin ará UK, tẹ́ ń ṣe rally, wàláì, mo gbé fún yín. Mo gbà fún yín. You have done more than enough. UK rally ó dàbí mi mọ nǹkan tí mo ti recommend tí mo fẹ́ sọ nípa yín. UK rally is just like I am so excited. Ẹ̀yin tèmi tẹ́ ń text mi, tẹ́ ń message mi. Yorubawuyi, kí ló dé tí o gbé UK rally live? As you can see, I am not at home. And kò easy fún mi láti gbé rally yẹn live mi sí nílé. Ẹ̀yin ará UK. I will say this. Wallahi, I am jealous. Ẹ̀yin ará UK, mo jowú yín. Mo fọ́ fún yín, mo gbé fún yín, mo gbà fún yín. Ẹ̀yin ará London, you have done you make my day. You make me happy. Ẹ̀yin ará UK, you have done more than what I expect. You did more than expected. Ẹ jẹ́wọ́ ọmọ ọkọ Yorùbá. Ẹ jẹ́wọ́ pé Yorùbá nation no going back. Mo ń wá àwọn ìyá yẹn. Kí ni mo fẹ́ sọ nípa àwọn ìyá yẹn? Ṣé action tó wà lára wọn ni? Ṣé we no dey go back tó wà lára wọn ni? Mo kí yín happy Sunday. In June 12, 2022. UK, ẹ̀yin ará UK, you have made me proud. Ẹ̀yin ará UK, you have done more than what I expect. Ẹ̀yin ará UK, mi mọ̀ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín sí, bí mo ṣe fẹ́ kí yín sí, bí mo ṣe fẹ́ yìn yín sí, but I am jealous. Even though mo appreciate yín. How I wish pé ní America náà, àwa náà a lè kóra wa jọ bẹ́ẹ̀ yẹn. Kí ni mo fẹ́ sọ nípa UK rally tí mi ò lè sọ tán? Is it about the gigantic flag, Yoruba nation flag? Is it about the crowd? UK rally, ó milẹ̀ títì. Wallahi, everywhere ni o. UK rally, you are happy. God bless you. Àwọn tí wọ́n happy. Please let's appreciate àwọn ará UK. Let's appreciate àwọn ọmọ Yorùbá tàtà tí wọ́n fi ilé, tí wọ́n fi ọ̀nà wọn sílẹ̀ láti lọ ṣe rally UK. Please help me to appreciate them. Ẹ bá mi kí wọn. God bless every one of them. God bless ọmọ Yorùbá tàtà tí wọ́n ń jà takuntakun. Even bí Nàìjíríà ṣe gbóná tó ń yẹ̀rùkú tó, àwọn ọmọ Yorùbá kan sì tún ṣe rally ní Nàìjíríà lẹ́nu. Wọ́n ṣe rally l'Abẹ́òkúta. Wọ́n ṣe rally káàkiri nítorí Yorùbá nation. UK rally, try. This is anything you say, na lie. Ẹ ti pé na true. Bóyá yẹ kí country wà nìyẹn. A country where tó lè ṣe rally, ó lè protest, ó lè sọ nǹkan tó fẹ́, ó lè jáde, ẹ lè mú flag, and nobody will say, ẹ lọ shoot at them. Please, what? Oh, shit. 1 second, please. I don't want to get distracted. Yes. Thank you. God bless you. UK. Wallahi, God bless you. UK, a shop kiss. A shop love. UK rally. Mo láti fi ṣẹlẹ̀. Láti wá kí yín ni. Wallahi tàláì. Mo láti fi ṣẹlẹ̀. Láti wá kí yín. We are not a new nation. We have always been a nation. Kó tó di pé Nigeria dé. Ẹ wo kíni tí wọ́n show yẹn. ẹ wo kíní tí wọ́n show, ẹ wo Cocoa House tí wọ́n show yẹn
ní UK ṣe rí cocoa house yẹn yes cocoa house tí wọ́n show ní UK yẹn bàbá Awólọ́wọ̀ no build cocoa house no ra cocoa house yẹn àmọ́ ní cocoa embassy tí wọ́n show ní UK embassy tí wọ́n show ní UK yẹn bàbá Awólọ́wọ̀ ni wọ́n fi owó kòkó ra embassy yẹn ìgbà tó Ọbásanjọ́ débẹ̀ ló sọ gbogbo ẹ̀ ló sọ di federal government tó jẹ́ pé everywhere tẹ́ bá dé ní embassy Nigerians ní Libya ni o l'America ni o ní UK ni o everywhere ni o àwọn gàmbàrí náà wà níbẹ̀ àwọn ni wọ́n head wà níbẹ̀ wọ́n ń rúlù ní Nàìjíríà wọ́n tún wá ń rúlù àwa náà níbi bíi àwa ò ní gbà Nàìjíríà lẹ́ẹ̀ ti lè sọ̀rọ̀ ẹ̀rá àwọn UK ẹ bí wọ́n ṣe tú yáyá bí wọ́n ṣe tú yáyà jáde ẹ wo flag tí wọ́n ṣe irú àwọn tèmi lè sọ pé kẹ́ support wọn nìyẹn ìwọ tó bá lówó financial tó bá ní owó you can support those people financially you are right there God bless you àwọn tó wà ní kí lórúkọ ẹ̀gàn rally wọ́n tún wá ń comment lórí show Yorubawuyi God bless you UK rally is it's awesome it's so sweet ẹ máa wà mọ́ mi yẹn mo ti rí dábàá pé Yorùbá nation ó ti bọ́ sí nínú UK rally lẹ́ni ẹni June 12 2022 ẹ lọ wo àwọn tí wọ́n wà níbẹ̀ mo ti rí ọmọ few months old ó jáde ó wá ṣe rally mo ti rí ọmọ ìyá àgbàlagbà àwọn mummies grandmas bí 70 80 tí wọ́n bọ́ta tí wọ́n ṣe rally àti rí àwọn uncles àwọn aunties àwọn brothers and sisters tí wọ́n jáde tí wọ́n ṣe rally ta ló sọ fún ẹ ta ló ń bẹ ẹ sọ thank you for saying you appreciate them Mr. Niyi please help me tell yes I saw Abekuta's rally please help me appreciate the people in UK for that rally you make my day oh no UK rally I am so happy so excited inú mi dùn ayọ̀ mi kún this give us more hope ipe Yorùbá nation ẹni wá ti kò UK rally was well organized ẹnìkan ò sọ pé ẹ jẹ́ ká gba bíbí ẹ má ká gba bíbí ibi ní ká gbà ọ̀nà kan ni wọ́n gbà so if anybody is telling you pé ẹni Yorùbá òkè ẹni Yorùbá òkò he say I look very smart today with this ojú tó ti kéré ẹni Yorùbá òkò yes I have fixed the phone yìí náà ni mò ń lò when I use this phone ma fi dàbí arúgbó gbogbo ojú mi máa wú fóònù yìí ni mò ń lò mo ṣe mistake gbà tí wọ́n ṣe filter tí wọ́n bá darúgbó mo wá ń lo fóònù yìí mo wá ń tẹ̀ tó wà tí mo wá ti tẹ̀ tán mi wá rí dá padà láti gbà yẹn mo wá ń lò bẹ́ẹ̀ so somebody just fix it no astagfirullah I fixed it myself I was just pressing and I got it so nǹkan tó bá fóònù yẹn nìyẹn God bless you also God bless everybody anybody bá try láti confuse yín pé ẹni Yorùbá òkò ẹ sọ fún ẹ show wọn ẹ mú UK rally ẹ lọ fi show wọn over 5 hours táwọn ìyá yẹn ti rìn káàkiri mi tí rí kan ni wọn kó jókòó pò ń fẹ́ jẹun ẹ máa wò wọn níbi tí ẹ̀jẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ yẹn ti wọnú kíní yẹn spirit yẹn ti wọnú ẹ̀jẹ̀ wọn tán ẹ lọ bí àwọn ìyá yẹn sí wọn most of them wọn tí ìrántí pa wọn ò tí ì jẹun àárọ̀ àwọn tó jẹ UK rally yẹn ẹ rí pé ẹ̀rí wọn kan jókòó pò ń fẹ́ jẹun bì kan they are so loved they so much love their country Yoruba land they so much love their people they just want Yoruba nation wọ́n fẹ́ Yoruba nation with immediate effect that bó ṣe wà yẹn sìn àwọn tó wà níbí tó wọ́n ń wò mí láwọn ará tó ń wo UK rally tó wà níbẹ̀ kó sọ pé àwọn wà níbí ìsìn tó ń wò mí ni most of them máa rántí pé àwọn ò tí ì jẹun àárọ̀ you can see the passion they have for their land. God bless you. God bless you. We appreciate you also. Extend my greetings to your family. Àwọn ìyá yóò rántí pé wọ́n ti jẹun àárọ̀. Most of them tí wọ́n call out nísìn. Àwọn ìyá kan wà bẹ́tẹ̀ pé wọ́n sì ń rìn báyìí. Ẹsẹ̀ ò jẹ́ kí wọ́n gbádùn. Àwọn ìyá tẹ̀ ń wò yẹn, ẹ lọ wo àkáǹtì míì nínú wọn. Ìmí inú àwọn ìyá tẹ̀ ń wò ní UK rally yẹn, wọn ò ṣiṣẹ́ mọ́. Wọ́n gba retirement ni.
ọmọ wọn tó bí sílùú yìí ó ń fún wọn lówó. Àwọn ọmọ wọn tún ti bí ọmọ sílùú yìí, grandma ni wọ́n, àwọn grandchildren ni wọ́n tó wà ní UK, wọ́n ti ń ṣiṣẹ́ 13 years wọ́n lè ṣe summer job, wọ́n fún ẹ ní nǹkan kan. O tún kò ní college àti secondary school, wàá ríṣẹ́ díẹ̀ tó lè máa fi pawọ́dà. Àwọn grandchildren wọ́n ti mú change díẹ̀ wá fún grandma màmá ti ṣiṣẹ́, ó ti retire, ó ń gba retirement. Àwọn ọmọ wọn ti dàgbà, wọ́n fún màmá lówó gẹ́gẹ́ bí deal màmá. Àwọn deals tí wọ́n tán jẹ màmá nígbà tí wọ́n máa rán wọn lọ sí school, nígbà tí wọ́n máa ń fún wọn lọ́yàn, tí wọ́n máa gbé wọn síkùn, tí wọ́n máa ń bọ́ wọn, wọ́n ti ń return ẹ̀ padà. Àwọn ọmọ wọ́n ti ń fún màmá, bàbá, àwọn grandpa tẹ̀ ń wò ní UK rally yẹn, wọ́n ti ń fún wọn lówó. Government tí wọ́n á fún wọn lówó pé old citizens àbí kí wọ́n máa ń pè wọ́n, government tún fún wọn lówó ẹ̀. Àwọn ìyá yẹn tẹ́ bá wọ àkáǹtì wọn, wọ́n ní àìmọye pounds ní àkáǹtì wọn tó establish, tó gbé ilẹ̀ Yorùbá lárugẹ, tó gbé ilẹ̀ Yorùbá ga, tó ṣe nǹkan tó dá sí ilẹ̀ Yorùbá, but they cannot come back home torí wọn ò ní fẹ́ kán jí àwọn gbé. That is just the problem. Tọ́mọ̀ sọ pé tí Yorùbá bá dá dúró ebi máa pa wá. Àwọn ìyá kan wà nílùú yìí, àwọn bàbá kan wà ní ìlú yìí, kí wọ́n ní Amẹ́ríkà nìkan, ní abroad níbí káàkiri generally, tí wọ́n ti fi ọjọ́ ara wọn, tí wọ́n ti fi ṣiṣẹ́ sin àwọn òyìnbó, tí wọ́n ń gba entitlement, tí wọ́n ń gba retirement wọn tó yẹ pé owó yẹn kàn wà lákàǹtì wọn ni. Àwọn ìyá yẹn fẹ́ lò láti fi ṣe ilẹ̀ wọn láǹfààní, bẹ́ẹ̀ tí wọn ò lè wálé kó má lọ pa wọ́n. Wọn ò lè wálé kó má lọ jí wọn gbé kó má bẹ̀rẹ̀ 100 million ransom. That is just it. Tí wọ́n bá wá support ilẹ̀ Yorùbá tó wo UK rally lẹ́nu tó rí pé Yorùbá kò tó support ilẹ̀ Yorùbá, tí Yorùbá nation dá tó dúró táwa gba ilẹ̀ wa, táwọn ìyá ìwà kó owó yẹn wálé, èyí tó fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀, kó ṣọ̀gbìn, kó ṣoko, ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò yí pé o, iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ a máa jalè. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Most àwọn ìyá tẹ̀ ń wò yẹn wọ́n fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀, wọ́n fẹ́ dá oko, mechanized farming, kọ́ dá oko, kọ́ civilized farming. Kí ẹ̀yin tẹ́ ẹ kàwé, tẹ́ lọ sí school, tẹ́ read agriculture, not like Yorubawuyi tí ò lọ sí school. God bless you, Mr. Body said it. Tẹ́ lọ sí school, tẹ́ study oríṣiríṣi láti employ yín, kò ní sí pé kò síṣẹ́ nílùú. Àwọn ìyá arúgbó tẹ̀ bàbá arúgbó, àwọn ń kùsò onírun funfun, ẹ̀rí àwọn bàbá yẹn, ẹ ti rí irun funfun níjàgbọ́n wọn. Àwọn bàbá onífìlà cowboy yẹn, ẹ ti rí gbogbo wọn. Àwọn bàbá yẹn ti fi ọjọ́ àárọ̀ wọn ṣiṣẹ́. Wọ́n ti fi ọjọ́ àárọ̀ wọn ṣe ẹrú sin ìjọba ìlú òyìnbó. Àwọn owó tó wá kójọ nígbà yẹn, ó wá kó àti ná. Ṣé pé Nàìjíríà ti sọ̀rọ̀ nígbà kan pé kì í ṣe pé kò sówó Nàìjíríà, ó kó àti ná ni. Àwọn wá ń jí owó yẹn nọ́ọ̀sìn. Bẹ́ẹ̀ táwọn bàbá àtàwọn ìyá tẹ̀ ń rí ní UK yẹn, tí wọ́n fi flag káàkiri yẹn, owó yẹn ló kà ti ná fún wọn nísìn. In London, we did not see Citizen AY. Citizen AY is good and fine. Dáadáa ni Citizen AY wà. Citizen AY wọ́n wà good and fine. Ẹ mọ̀ pé bàbá náà, wọ́n ṣe age Yorubawuyi. You know that. For bàbá Citizen AY láti máa jáde, ìfẹ́ tán ní sílùú ni. So a béèrè, kò sí nǹkan tó máa ṣe bàbá. God bless him. Ẹ̀yìn kan sọ pé I saw him there. So ẹ má yẹ ká fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. So support Yorùbá nation. Ẹ má tẹ̀lé àwọn olóṣèlú tí wọ́n ń jẹ ayé wa máa yé yìí. Ẹ jẹ́ gbogbo àpawọ́pọ̀ kárí pé with UK rally nsìn àrípẹ́ ní Yorùbá ti kọ̀. Ká pawọ́pọ̀ ká gba ilẹ̀ wa. Ká gba òmìnira ilẹ̀ wa. And when you see news on the àwọn tá à ń sọ̀rọ̀, tẹ́ bá rí any news lórí page wa, please stop saying fake news. Fake news. Over popularity, please stop saying it. Because that announcing, walai, good mood ni mo wa. You know why I say good mood ni mo wa? That announcing, listen to me very well. I said I heard this, and I'm not sure if it is true.
And some people are coming on my page láti máa wá bú mi. I am very happy. Tell them, mama sọ fún pé I bet I said this, but that annoyance, mo shine anybody in blocking. But Christopher, Christian Morin, I just the shiny body. You abuse me as shiny blocking. The blocking is you will be seeing me, but you will not be able to comment on my show. To ma wà ní online, on my phone notification, wàá máa wò mí báyìí ò ní lè comment. That is just it. Mo rí kíní kan lórí page Ọ̀rẹ́ Almoruf tí ẹnìkan ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ pé àwọn Fúlàní ṣe kíní kan, wọ́n láwọn fẹ́ gbalẹ̀ Yorùbá. And one go táwọn èèyàn kọ comment pé fake news, it can't possible, it can't kíní kan. Ẹ mọ̀ pé mo sọ pé mi ò kàwé, but mo love my research. Pàápàá mo ti lọ sọ net, mo ti lọ sọ internet, mo ti lọ ṣe research. And could you believe nǹkan tí Ààrẹ Almoruf post tí àwọn èèyàn ń bú Ààrẹ Almoruf yẹn is real? I have to check the name. Orúkọ yẹn Usman kíní kan Sokoto. Nǹkan tí Ààrẹ Almoruf sọ tó post táwọn èèyàn wá ń bú, èmi náà later mo jẹ́ á post ẹ̀, mo download the video ẹ̀, mo á post ẹ̀. Then I put it there. Before you say it is fake news, go on Google and search. I went on Google, I make my research, and I later confirmed that thing is true. Ipe èèyàn kan kọ orúkọ Usman kíní kan Sokoto lórúkọ ẹ̀, ó kọ síbẹ̀. Gbogbo bí wọ́n ṣe fẹ́ pa olóyè kíní kan, everything. So when I come out pé wọ́n sọ pé àwọn ọba kan ti gbowó, wọ́n náà tó ń sọ̀rọ̀ lè Yorùbá nation, wọ́n fẹ́ ṣe gbọ́n fẹ́ ṣàwò fún wọn. Ẹni yẹn àwọn náà sọ bẹ́ẹ̀. Nǹkan tí kò lè happen, kò lè ṣẹlẹ̀ ní Nigeria. Everything is possible in Nigeria. God protect all of us. Thank you. Everything is possible in Nigeria. Wọ́n ti kó àwọn olórí wa, wọ́n ti kó wọn ní papámọ́ra. Go on my page, it is there now. Man tẹ́rí tó ń sọ̀rọ̀ yẹn, man yẹn kọ́ ló kọ́, man yẹn kàn ń kà síta ni. Ọ̀rọ̀ ohun tẹ́ ń gbọ́ yẹn is ẹni yẹn kàn ń kà síta ni. It was written, verbal ni. I Google search it. I searched for the name Usman Kinikon Sokoto lórúkọ. When I Google search it, I can see, I can verify it. Pé nǹkan tí Ààrẹ Almoruf post tí àwọn èèyàn ń bú Ààrẹ Almoruf yẹn, ipe everything is real. And I'm like, kí ni táwọn èèyàn wá máa ń ṣe báyìí? Ṣé ó dìgbà tí wọ́n bá wọlé kan, tó máa wọlé kan wá tán báyìí? The same way Professor Malafia, the same way tí màá yẹn pariwo pé 2022 wọ́n máa wọlé, wọ́n máa pa àwọn èèyàn. And then God bless you. Usman Umar, Princess, you are blessed, my sister. Usman Umar Sokoto. Go on Google. He is a teacher and other philanthropist gone. I Google search everything. I made it, even as at Mwanibishe, that long way, mushi Google search. Mushi search nipe, mushi share research me nipe. And one detective pe, mo to won bo Ààrẹ Almoruf. Mi ti Ààrẹ Almoruf sojú mi rí báyìí. Mo kàn come across in them, mo lọ ṣe research lórí ẹ̀ lórí yẹn. Mo á detect gbogbo tó ń bú Ààrẹ Almoruf post yẹn pé irọ́ ni Ààrẹ Almoruf pa yẹn. Then I detected pé òótọ́ ni. He wrote it. So if we can live, if we can take a little of our time, láti lọ ṣe research, láti wá post ẹ̀ sórí Facebook, and you are like, òun wá popularity ni, ó fẹ́ kàn mọ̀ ẹ́ ni. If I'm wanting popularity for that, yes, God bless you. Anike praise, God bless you, my love. Wọ́n náà ti lọ wò Usman Umar Sokoto lórúkọ ẹ̀. Bí wọ́n ṣe máa gbà lẹ́yìn, bí wọ́n ṣe kẹ̀yìn Tinubu àtọ̀ṣebàjò síra wọn, bí wọ́n ṣe fẹ́ ṣe, bí wọ́n ṣe ń wá ẹ̀mí àwa tá à ń sọ̀rọ̀. He put everything in writing, and even tó tún kọ́ gan, ó tún rẹ́rìn, ó tún ṣe ha. And èèyàn kan wá dìde, I don't know the man, ó dìde, ó wá ka kíní yẹn fún wa létí, and it was, I think that man should be a literature student, because when I was in school, I love literature, I love acting. So teacher of literature, mi máa like pé tá bá fẹ́ kàwé bí àwọn efuru, I do act. Èèyàn kan wá dìde lára time ẹ̀, ó wá fi ka kíní yẹn, ó act ẹ̀. Èèyàn kan tó wá gbé Ààrẹ Almoruf wá gbọ́ sórí page wọn. Ẹni tó ka kíní yẹn, ẹni rọ́ ló ń pa. Ààrẹ Almoruf tó gbé sórí page ẹ̀ ló ń wá, ó wá sí popularity, ó ń wá owó Facebook ni.
ọ̀tí tèmi náà wà lọ wò mọ́ àwò pé àwọn èèyàn Bible tó sọ pé àwọn èèyàn mi ń ṣègbè nítorí pé wọn ò ní ìmọ̀ mo wá pé ara àwọn Nigerians ló pọ̀ sí jù kì í ṣe pé ẹ ṣègbè tó pé ẹ ní ìmọ̀ most ẹ̀yin tẹ̀ ń ṣe fake news fake nìyẹn ẹ ṣègbè tó pé ẹ ní ọpọlọ ìmọ̀ ọ̀tọ̀ ọpọlọ ọ̀tọ̀. Before you come and say this is fake news before you say fake news because you concluded blindly ló fi conclude before you say go the fake news go and research that our times one wo tó máa fi popular ni wọ́n náà lọ ṣe research yẹn you can create a page no matter so bá ti jẹ́ fake news lọ ṣe research yẹn kó wá gbé original. Thank you, God bless you. Kó wá gbé original, kó wá gbé sórí page. People will follow you. Ignorance ló ń pa most of you guys because what people are doing, tó yẹ pé ìwọ listen Nigerian youth yẹn, you cannot do it, but you are there tackling them without doing your research. That ignorance ló máa ń pè. Tàbí kó yẹ pé torí ẹ ò ṣe dáadáa. Tàbí gbà mí tí ọpọlọ Yorùbá ṣe dáadáa ọpọlọ Yorùbá jí dáadáa. Thank you, God bless you for appreciating me. Thank you, people say they appreciate me. Thank you. Okay, so God bless you. Ẹnìkan ní poverty máa ń fà. Okay, it might be poverty. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ màláfíà sọ. Let me tell you one thing. Àwọn ọmọ tí wọ́n kú Lekki tó gate yẹn, àwọn tó máa sọ fake news yẹn, mo believe pé ọ̀tá èèyàn ni wọ́n. Àwọn tí wọ́n kún Lekki tó gate yẹn ṣe pé àwọn èèyàn. Ǹjẹ́ yìí rí àwọn actor àtàwọn actress kankan kó kúnjọ yẹn? No. Somebody came out 3 days àbí 2 days tó máa fi kún Lekki tó gate yẹn ní on the 18th. Someone posted it pé wọ́n máa pa iná ní Lekki tó gate ní aago báyìí. Wọ́n dẹ̀ máa pa àwọn ọmọ yẹn. If you remember, please let me see your comments there. Someone came out and said on the 18th ẹni yẹn sọ pé wọ́n máa paná ní Lekki tó gate wọ́n dẹ̀ máa shoot àwọn ọmọ yẹn. Ẹ má bínú gbogbo àwọn actors àtàwọn actresses yẹn wọ́n post sórí Instagram yẹn they did a good job then wọ́n post kíní ẹ̀ sórí Instagram pé hey Ọlọ́run o wọ́n náà sọ pé máa yìnbọn fáwọn ọmọ yẹn. People are coming out and say fake news náà ti máa yìnbọn fáwọn tó ń protest. And some of the actors and actresses they posted it again pé ọ̀gá army kan sọ pé káwọn ọmọ yẹn lọ ra flag. Ṣé pé tó ti bẹ̀rẹ̀ kíní tí wọ́n ń ṣe ṣé pé wọ́n mú flag dání. Wọ́n á post pé ọ̀gá army kan ní káwọn ọmọ yẹn lọ ra flag pé kí wọ́n mú flag dání pé tó bá mú flag dání no army dare shoot at a citizen tó mú flag country dání. Ìjọ tí wọ́n ti ń ṣe rally wọn ṣé wọ́n lo flag on the 20th wọ́n sáré lọ ra flag ẹlòmíì wáṣọ Nàìjíríà ẹlòmíì wọ kíní kan. And kí náà ṣe wọ́n pa gbogbo àwọn wọ́n shoot at them. They were shot at. Because you say fake news ló jẹ́ káwọn ọmọ yẹn lọ síbẹ̀ ẹjọ́ yẹn because you are like fake news ni wọn ò lè shoot at them they cannot do this fake ẹ kàn waste owó wọn èèyàn mi nǹkan tó fẹ́ ra flag ó ní òun lè waste owó ra flag ike flag kìíní wọ́n máa shoot àwọn èèyàn mẹ́rin náà fẹ́ pa wọ́n lè shoot jọ wọ́n shoot àbí wọ́n shoot. Àwọn tí Bámiṣé tó kú sínú BRT Bámiṣé wọ́n máa kú sínú BRT. Mo sọ pé most èèyàn ló máa dìde ní dìde apààyàn jọ gbéǹde àlèkè àmọ́ God bless you tó ẹ remember Mr. Assisi àbí Mrs. Ọmọwùmí Assisi. Most èèyàn ló máa dìde ní dìde apààyàn níjọ gbéǹde on the resurrection day. Some people will be wake up àbí mi gbóyìnbó they will resurrect as apààyàn. And they will be like Ọlọ́run mi ìpààyàn rí Ọlọ́run wá show wọn pé wọ́n pààyàn. Wọ́n fi ẹnu wọ́n fi pa èèyàn. Look at Bámiṣé wọ́n máa kú sínú BRT. Tó bá ṣe pé àwọn kan àgbà àwọn tí bọ́ta ń sìn wọ́n allege máa yẹn pé ó ti rape àwọn náà rí nínú mọ́tò. Tó bá ṣe pé Nigeria is not full of fake news ẹ̀dọ́ ọkọ tí máa yẹn kọ́kọ́ rape tẹ́lẹ̀ yẹn bá ti bọ́ síta pé wọ́n máa yí rape mi nínú BRT o. Ìzídà kí gọ́ọ̀mẹ̀ntì kan ti ràn lọ sẹ́wọ̀n ìzídà kí gọ́ọ̀mẹ̀ntì ti sáàkì ẹ̀. But the lady was afraid of you guys. That you will tell her, go and bring the evidence. It's a fake news. She was afraid. And this man continued raping those ladies. You know, bossing. And he knows. But they will keep quiet.
Because when they talk, you tell them it's a fake news. When they talk, you say it's a fake news. Go and bring evidence. Everything is fake news in Nigeria. Yet the atrocity refused to stop. Before today, before watch what you say with your mouth. Watch the way you condemn news that you cannot even verify. You cannot verify it, yet you condemn it. Even I don't say you should not condemn what you don't believe. Even if you want to condemn anything, please do your research, verify it. Is this new? Is this news? Real ni? Be fake news. Now I'm saying pé Cocoa House ten wo Embassy House tó tóbi gbọ̀ngàn ten wo ní UK yẹn. Bàbá Awólọ́wọ̀ ló rà. Yorùbá ló ní. Owó kòkó ilẹ̀ Yorùbá náà fi ṣe. Most te wà ní under 30s lè mọ̀. But when we come and say Cocoa House Embassy House tó wà ní UK yẹn, Yorùbá ló ní, Bàbá Awólọ́wọ̀ ló fi owó kòkó, kì í ṣe owó epo tẹ gbójú lẹ́yìn tí pé owó epo, kì í ṣe owó epo, owó kòkó. Ni Bàbá Awólọ́wọ̀ fi rà. When we come and say owó kòkó Bàbá Awólọ́wọ̀ fi rà pé kòkó mélòó náà máa tà, mélòó kòkó tó fẹ́ wù, mélòó náà fẹ́ tà tó fi ra dúdú lẹ́yìn, owó kòkó ni Bàbá Awólọ́wọ̀ fi rà. If you like, you say fake news. If you like, say fake news. 4,400 kí ni máa ń pè Lagos, 1,400 building. Ǹjẹ́ o mọ̀ pé wà ní Nàìjíríà tẹ́tẹ́lẹ̀ ní Lagos State. Radio broadcast building ó wà ní Martin Street ní Lagos State. Ǹjẹ́ wọ́n mọ̀ wípé àwọn ọba Saudi, olówó Saudi tó bá lówó tán, jẹ́ pé yes, olówó gidi ni tó ní owó dáadáa. Ǹjẹ́ wọ́n mọ̀ pé UCH Ìbàdàn ló ti máa wá gba treatment ní hospital tó máa ń lò àwọn tó bá lówó dáadáa nínú àwọn ará Saudi tó ń lówó tó ń gẹ̀gẹ̀rẹ̀ dìgẹ̀ tó ń ní owó gidi. Ǹjẹ́ wọ́n mọ̀ pé UCH Ìbàdàn nílẹ̀ Yorùbá ni wọ́n ti wá ń gba treatment. Ǹjẹ́ wọ́n ti ẹ̀ pé ní Lagos Island yẹn ní School of Nurse wà níbi tí wọ́n ti ń kọ́ àwọn òyìnbó àtàwọn dúdú aláwọ̀ dúdú from different countries in the world bí wọ́n yẹn ṣe medicine. Ǹjẹ́ wọ́n pé Lagos Island ló wà tẹ́lẹ̀? Ó mọ̀. But when we say it, you say na fake news. Àwa náà kéré nínú ayé. When we say it, you say na fake news. Everything fake news. Nítorí pé o mọ̀ ni. Nítorí pé o mọ̀ pé Nàìjíríà ti ẹ̀kọ́ ilẹ̀ Yorùbá ní television before France through àwọn Bàbá Awólọ́wọ̀. A lo rédíò before France. O mọ̀ pé Dubai táwọn olówó yìí táwọn Nigeria politicians sá lọ nísìn. O mọ̀ wípé Dubai ti wá yá owó lọ́wọ́ wọn rí ní Nigeria tí wọ́n yá wọn lówó. Nígbà tí Dubai wà ní forest, ní desert. When we come here, you say it's a fake news. Mi rò bóyá o mọ̀ wípé àwọn Bàbá Awólọ́wọ̀, àwọn Bàbá Ajákàndé, ohun tí wọ́n ṣe sí Nàìjíríà, tí wọ́n ṣe sí ilẹ̀ Yorùbá ní gbogbo tó ń ṣe yẹn, àti wọ́n ra Embassy House ni o, àti wọ́n kọ́ gbogbo àwọn estate, MI2 estate, kíníkan estate yẹn. Mi mọ̀ bóyá o mọ̀ wípé láàárín 7 days make a week, 52 weeks make a year, 12 months make a year. Láàárín 4 years la Bàbá Awólọ́wọ̀ ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn without the support of ọlọ́yàwó ní China. But when we tell you pé a fẹ́ gba Yorùbá nation, you say fake news, fake Yorùbá nation, online Yorùbá nation. If Bàbá Awólọ́wọ̀, Bàbá Ajákàndé lè ra gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn láì ṣe wípé wọ́n lọ yá owó ní China, táwọn kan wá dé tí wọ́n mọ̀ tí Bàbá Awólọ́wọ̀ ṣe, àbí Awólọ́wọ̀ ó kàn yẹn jẹ́ orúkọ Gàmbàrí létí ní ṣé Usman lọ́wọ́ la pè, ṣe Bàbá Awólọ́wọ̀ la pè, Bàbá Lateef Jákàndé ó jẹ́ orúkọ Gàmbàrí létí ní. Gbogbo ohun tí àwọn bàbá yẹn ṣe, our heroes pass, gbogbo ohun tí àwọn bàbá yẹn ṣe pátá, Bàbá Ọbásanjọ́ débẹ̀ ó mú gbogbo ẹ̀, ó sọ lórúkọ
orúkọ ilé àwọn Gàmbàrí ó sọ di ti federal government. And when we talk, God bless you. Brazilian quarter nílé àwọn ọmọ Yorùbá ti dé bí ṣe mọ̀ pé bí kan wà tó ń pè ní Brazilian quarters ní Lagos Island. Tí máa sọ fún ẹ nísìnyí pé bí àwọn state America ṣe tó yìí, state kan wà l'America tó yẹ pé Ọ̀yọ́túnjí náà ń pè bẹ̀, Ọ̀yọ́túnjí Yorùbá náà ń sọ níbẹ̀, aṣọ Yorùbá ni wọ́n ń wọ̀ níbẹ̀, fàájì wọn ẹmu náà fi ń ṣe fàájì níbẹ̀ l'America yìí. When I tell you say fake news, ọmọ Yorùbá á pọ̀ káàkiri àgbáyé, the most blessed region in the world, èdè tí Ọlọ́run bless jù ní gbogbo àgbáyé ó ní èdè Yorùbá, èdè tí ò ní kọ́níkọ́ nínú lọ́wọ́ gbogbo àgbáyé, Yorùbá nìkan ló lóríkì. A ní ìran, a ní ibi tá ti ṣẹ̀ wá, a ní oríkì. Before you come and say fake news, South Carolina, God bless you, Olashide James, South Carolina ní America mi bí, aṣọ Yorùbá ni wọ́n ń wọ̀. Àwọn ò wọ kóòtù bẹ́ẹ̀ ṣe ń wọ kóòtù yẹn, ẹ̀kọ̀ọ̀kan ní kóòtù wọn, aṣọ wọn tó wọ́n ṣe ọdún Ọ̀ṣun, wọ́n ṣe ọdún Ògún, wọ́n ṣe everything. Èdè Yorùbá ni wọ́n ń sọ níbẹ̀ ní South Carolina l'America. It's a state ni. State in America. When we talk, say we want Yoruba nation, fake news, everything fake news. Everything fake news. For how long la ma continue by? Èyí tá wá torí yín gbàwé gangan lè ń jọ̀sùn. Mo South Carolina, God bless àwọn tó wọ́n mọ̀, wọ́n ti sọ pé South Carolina. Ẹ lọ wo Yorùbá, a ní àṣà, àwa ní aṣọ wa, wàláhì tàláhì. Kò síbi tọ́mọ Yorùbá máa dé, àwọn ọmọ mi wọ́n ṣe cultural dance ní school ńjọ́ wò. Èmi mo jẹ́rìí ara mi, mo ti rọ́dà aṣọ láti ilé. Òfì ní pẹ̀lú ìrùkẹ̀rẹ̀, mo ti kọ lóríkì. Fọ́tò tó yà fún, wọ́n tún ṣe fọ́tò ẹ̀, wọ́n ṣe tóbi báyìí. Ẹ kọ́ àwọn yín láṣà. Don't let anybody deceive you. Fake news. When I put anything on Kinikon, if you have fake news, I will not block you. If you say Kinikon, I will not block. But when you abuse me, popularity ni ma shy any blocking. That is just it. I don't need to explain myself any longer. Because fake news in here. What I put first all doing, and with you saying fake news, what you can't your map pa because you say fake news, then now you listen to aso nípa Abẹ́òkúta wọ́n ní fake news ní ayami Randa now Randa ni mo wà báyìí on ti bàtà gbé fídíò ẹ̀ jáde táwọn ará Randa tí wọ́n di ẹrù tí wọ́n sá lọ, and you don't come back. Only one person èèyàn kan ló apologize on my next show. Ó apologize ó ní Yorubawuyi mo wà lára àwọn tó bú ẹ má bínú. You will not come back and say mo ti padà detect pé kò kí n ṣe fake news. Anyone pa àwọn Randa, àwọn Randa ń sá lọ. Anyone pé àwọn Randa sá kò ní onírọ́ ni. So àwọn tó dúró sílé tí wọ́n sá lọ, táwọn Gàmbàrí bá ká wọn mọ́ tán bá pa wọ́n, ìwọ ló pa wọ́n, ẹ̀jẹ̀ wọn ọwọ́ ẹ̀ ló wà, because ìwọ ló jẹ́ kó sá. Ìwọ ló sọ pé kò sí nǹkan kan, ìwọ ló sọ pé fake news ni. Ẹ wo. God bless you. Princess, I knew a lot about Lagos Island. I was gbé dàgbà. Many things ní Lagos Island. Mo máa ń sọ fún yín pé family tí ò pátá wà ní kékeré, family tí ò bá ní owó ló máa ń dín ẹyin lásán jẹ. Ẹyin tẹ́ ń rà lọ́ndẹ̀ náírà ẹyọ kan sí. Family tí ò bá lówó ló máa ń dín ẹyin jẹ. Àwa ò lè jẹ ẹyin láìsí sandin. Dẹ̀ jẹ́ family olówó. A lè jẹ ẹyin láìsí geisha. Ọmọ mi ní Nàìjíríà sìn kò mọ̀ nǹkan tó ń pè ní geisha. Okay, jẹ́ tí wọ́n sọ kíní kan fún ẹ. No, please don't comment Ismaila Smith. Don't comment on Ismaila Smith. I'm blocking him right away. Please don't comment on his this thing.
Emma, please don't comment on his show, on his this thing, oh. Ismaila Smith, don't comment, so please. I'm blocking him. Ejo, Ismaila Sheriff, please don't comment under Ismaila Sheriff. I'm blocking him right away, please. No distraction. Blocking mode ni mo wa. Yes, multi-block. Don't comment on it. Any negative comments here, don't comment on them. Under it, I will just shout it on the blocking automatically. Just put the emoji of angry face on the comment, then I will shout it on blocking. Move a funny thing, because I want UK that I appreciate. Thank you, UK. Thank you. I really appreciate you. You have done more than enough. So, in your more 30s, 20s, they will page me. I will tell you this, you will say it's a fake news. But I want to know, I want 50s, 60s, 50 years and above, 40 years and above, 60s, they will tell you, people can say fake news. I am going to tell you something. It might be funny, only funny. Oh, my funny, let's go. But I want to kékeré. Tí èèyàn kan bá bímọ ní àdúgbò yín, tó bá kú, tó bá dijọ́ kò mọ̀. Wọ́n ẹ̀yin tí bá wà, tó bá jẹ́ 60, tó bá wà ní 50, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin set mi, tó bá wà lórí page, ẹ bá mi sọ̀rọ̀ tí mo sọ bóyá arọ ni bóyá òótọ́ ni. Tó rà àwọn 20s, 30s tó bá wà bí kán lè máa mọ̀. Drum ni wọ́n máa gbé kalẹ̀ sínú àdúgbò ẹni tó bímọ. Wọ́n gbé drum kalẹ̀ sínú ilé àbí sí compound. Wọ́n ní kí àwọn ìyàwó ilé kí wọ́n pọnmi sórí iná, omi yẹn á kún sórí iná. Tómi yẹn bá ti gbóná, wọ́n á rọ̀dà sínú drum. Wọ́n wá gbé Milo Ọbàsálá, wọ́n máa wá já, wọ́n máa wá dà sínú drum yẹn, wọ́n máa wá já, wọ́n máa wá dà sínú drum yẹn, wọ́n máa já títí tó máa fi kí. Àwọn ìyàwó ilé kan náà máa dá mílìkì ọlọ́pẹ̀dẹ̀ ni. Mi ò mú carnation ọlọ́pẹ̀ ni. That's pig milk. Wọ́n máa wá dá pig milk ìlú, wọ́n máa wá tú sínú omi drum títí tó máa fi kí. If you are here, if you are over 30 years or 40 years, you will, if I am lying, ẹja mi. Milk yẹn náà máa dá lu títí tó máa dá sínú drum, wọ́n lè po drum méjì. Wọ́n wá mú sliced bread, wọ́n wá jájọ sínú tray. Àwọn ìyàwó ilé, wọ́n wá mú ẹyin, wọ́n á fọ ẹyin jọ. Wọ́n á mú sardine geisha, wọ́n á ṣìjọ bámú. Ó máa fi dín ẹyin yẹn, wọ́n lè dín ẹyin yẹn síbi kúlà bí 5. Ẹ̀yin tẹ́ bá jí wá láàárọ̀, tẹ́ bá wá kí ìyá ọlọ́mọ pé ẹ káàárọ̀ o, ẹ kú ewu ọmọ, ẹ kú súná èní, ẹ kú sọmọ lórúkọ èní o. Ohun tó máa fi ṣe yín ní welcome nìyẹn. Party ò tí bẹ̀rẹ̀ o. Ìsọmọ lórúkọ ò tí bẹ̀rẹ̀ o. Ẹ̀yin tẹ́ wá kí ọlọ́mọ pé ẹ káàárọ̀ o, ẹ kú súná èní o. Ohun tẹ́ kọ́kọ́ máa fi panu nìyẹn. Please, God bless you, Omorege. Mr. Femi, God bless you. If you are in your 20s, what about what I am? Mrs. Kehinde fún mi. What about what I am people? Mr. Abiola Mokeyin náà. Tó wá láyé àwọn people yìí, láyé àwọn bàbá burúkú yìí, ó lè mọ̀. Torí pé ó jẹ́rú gbádùn yẹn. Nígbà yẹn, ohun tó máa fi ń kí. Umu lawa ni really? Yes. Tí yẹn gbọ́dọ̀ kí drum tí yẹn drum ni tó bá ń parọ́ àwọn tó wà ní èjì yẹn wọ́n ti ń sọ bẹ́ẹ̀ pé lóòótọ́ ni mo sọ drum tí yẹn gbọ́dọ̀ kí orógùn ńláńlá tó máa fi ṣe jollof rice nsìn yẹn òun náà máa fi ń rò ẹja Milo sí ẹgbẹ́ mílíkì wá ó yẹ ẹgbẹ́ pálí kan wá pálí Milo dẹ̀ máa já sínú drum yẹn. Party ò tí bẹ̀rẹ̀. Aláàfáà ò tí dé. Wọ́n máa ń pè ní oúnjẹ àárọ̀ ni máa ń pè nígbà yẹn. Nílẹ̀ Yorùbá náà ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Àwọn aláàfáà ò ní tí dé o. Bóyá wọ́n ń fárun ọmọ lọ́wọ́ láàárọ̀ ni. Ẹ̀tẹ̀bá wá kí wọn pé ẹ káàárọ̀. Gólótọ́ ni God bless you. Ẹ̀tẹ̀bá wá kí wọn pé ẹ káàárọ̀ o, ẹ kú ìnáwó, ẹ kú pẹ́. Tẹ́ bá ti kí ìyá ọlọ́mọ tán. Even kẹ̀kẹ́ tó kí ìyá ọlọ́mọ lẹ́sìn máa mú búrẹ́dì ní títì. Ẹ máa mú búrẹ́dì. Nítorí kò ní jọjú because ẹ̀yin náà ní nílé ó jẹ́ pé bí ló pa yín wá ẹ̀yin náà ní tẹ́fẹ́ jẹ nílé ẹ mú búrẹ́dì wọ́n ti kábọ̀ kalẹ̀ ẹ kàn máa bù yẹn lóbi ìgò ìfọ́nu a kàn fi fọ búrẹ́dì tíì
ẹyin tó ní geisha nínú tí wọ́n dín dáadáa ìyẹn ni wọ́n fi àwọn míì gan tó bá ní owó wọ́n kọ́kọ́ ṣe chicken díẹ̀ èèyàn mélòó ló ń jẹ ẹran màálù ẹja tútù wọ́n á ṣe ẹja tútù àwọn míì gan tó ṣe ráìsì lẹ́gbẹ̀ẹ́ kan pẹ̀lú ẹja tútù ráìsì àti ẹja tútù yẹn my dear tó fẹ́ sọ pé fake news lọ bèrè lọ́wọ́ àwọn tó bá jẹ 50-40s wọ́n ṣàlàyé fẹ́ pé ráìsì àti ẹja tútù yẹn pàtí ò tí ì bẹ̀rẹ̀ àmọ́ nísìn tẹ́ bá fẹ́ jẹ pàtí wọn ní ráìsì tán o ẹran ti tán o ṣe máa fi ẹyin jẹ̀bà ẹyin bíbọ̀ lẹ fi ń jẹ̀bà nísìn ní pàtí whereas then kábíyèsí ọlọ́run ọba ibo làwọn owó yẹn wà níbo làwọn owó yẹn wà ìwọ tó ń ká má gba Yorùbá nation ìwọ tó ń ká má gba Yorùbá nation ibo làwọn owó yẹn wà tó yẹ ká owó yẹn wà lọ́wọ́ àwọn kan kó má sí lọ́wọ́ àwọn nǹkan ẹ̀yin ará UK mo gbé fún yín orí ẹja ọ̀dà mo fẹ́ tó sọ kíní kan mo tún fẹ́ parọ́ kan fún yín so àwọn orí ẹja tó ń wò yẹn orí ẹja tó ń wò tẹ́ wá di kíní kan sìn nígbà yẹn kò sẹ́ni tó ń jẹ orí ẹja. All right. Let me 1 second. Give me a second, please. Mo ṣe fídíò ni. Orí ẹja tó ń wò yẹn, kí ni time? 5 minutes. Ẹ bá ń palẹ̀kùn yẹn dé. All right. Orí ẹja tó ń wò yẹn, tẹ́ bá lọ sọ́jà, tẹ́ bá ra ẹja, ní gborí ẹja wa lé wọ́n máa ń gé dànù ni. Ìwọ tó mọ̀, wọ́n máa ń gé orí ẹja dànù ni nígbà yẹn. Orí ẹja tí wọ́n wá sọ tó sọ di pàtàkì yẹn wọ́n máa ń gé dànù ni. Àwọn ibì kan lára ẹran, àwọn ẹran tó bá jẹ́ òbí ọ̀rá kìkì jù, wọ́n máa ń gé dànù ni. Kò sẹ́ni tó ń jẹ ńlẹ̀ Yorùbá. God bless you. Tẹ́ bá wá jẹ yẹn tán torí nígbà yẹn pàtí àṣemọ́jú náà máa ń ṣe wọ́n á tún wá ṣe ọbẹ̀ ẹ̀fọ́ pẹ̀lú àwọn ẹja gidi àti ẹ̀kọ tútù àwọn míì á ṣe ẹ̀fọ́ àti mọ́mọ́ín pàtí ò tí bẹ̀rẹ̀ o fún lẹ́yìn tó bá sọmọ lórúkọ tán àwọn tó máa wá kí yín pé ẹ kú sọmọ lórúkọ lẹ́ni o Yorùbáwùyí lásán mọ́ wá o Yorùbáwùyí lórúkọ mọ́ o ọlọ́njẹ́ kọ́mọ ládùbáríkà o àwọn èèyàn á tún rí ẹ̀fọ́ àti ẹ̀kọ tútù jẹ tàbí ẹ̀kọ àti mọ́mọ́ín àgàgà táwọn ọmọ yẹn bá jẹ́ ìbejì bàbá tèmi bí ìbejì àgàgà táwọn ọmọ yẹn bá jẹ́ ìbejì wọ́n á tọ́ ẹ̀wà kókó ẹ̀wà béjì wọ́n á tọ́ ẹ̀wà lọ rẹpẹtẹ wọ́n á ṣe mọ́mọ́ín my dear party ò tí bẹ̀rẹ̀. Before you come and say na lie go and ask àwọn àgbàlagbà kí wọ́n ṣàlàyé fún ẹ. Mr. Olatunji, please, if you are in hurry, you can just leave and watch my show later. If you want to watch it, if you don't want to watch it, no problem. But if I'm not going straight to the point, you can just leave. Thank you, sir. So UK rally, thank you. Ẹ bá mi comment àwọn ará UK rally pé a dúpẹ́. Mr. Adegbite, God bless you. Orí ẹja náà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ajá ló máa ń jẹ, wọ́n máa ń gé fájá ni. Ajá náà máa ń gé fún àwọn owó wa yẹn dà. Owó kòkó làwọn bá Awólọ́wọ̀ fi ṣe gbogbo owó yẹn. Owó kòkó, owó obì, owó cotton, owó ṣàkó lédú. Owó yẹn dà nísìn àwọn tí kó fáwọn ọmọ wọn fi rán àwọn wọn lọ sílùú òyìnbó. Àwọn we talk, we say, yeah, it's a fake news. Everything fake news. Fake news wound your head there. So, ẹ bá mi kí àwọn ará UK. They made my day and they make me jealous. I am so jealous. How I wish kí àwọn America náà ká lè dìde. Lógún lọ́gbọ̀lọ́gbọ̀n káwa náà lè jáde báyẹn. Ẹ wo flag tí wọ́n gbé.
ẹ wo flag bó ṣe tóbi tó àtàwọn tó ń kó sọ́wọ́ ẹ wo àwọn ìyá yẹn wọ́n jáde in their thousands láti wá polongo Yorùbá nation. So don't be deceived if anybody is telling you pé if you see any negative something, don't comment on that thing. I will just block the person after this thing. Mi ò ráyè ẹjọ́ mọ́ ayé àsìkò ẹjọ́ ti kọjá. Ẹnu Yorùbá ti kù. We are now united. UK rally can prove that to you. Mo jealous in you. Mo gbé fún yín. UK rally, God bless you. God bless you. God bless you. But ilẹ̀ Yorùbá máa délẹ̀. Wọ́n ò ní fi ẹ̀yin èmi. Ẹ ò ní fẹ́ ní wọ́n pọn ṣàwátì o. Ẹ̀yin ará UK, ẹ try. Walai, you made my day. I am so happy, so excited. I appreciate you. Ní agbára Ọlọ́run, alálẹ̀ Yorùbá, a máa gbé yín sókè. Àti gbogbo ẹ̀yin tẹ́ ń comment, tẹ́ ń wo live náà, tẹ́ ń ra data, Ọlọ́run máa gbé yín sókè. Èmi ò ní kú, ẹ̀yin ò ní sọnù. Èmi Yorùbawuyi ni mama wá. Walai, ẹ̀yin ni mama bá. I love you, fake news. You fake news. I love you guys. Appreciate yourself. I know. Walai momo. Ma binajo. I know the tears. O ma to over lágbára Ọlọ́run Ọba. I'm very sure about that. Because I text someone ko wá gbé kíní. Yes, mo fẹ́ ka kíní. Tupac Shakur. Only the pain will go away. The tears will dry up. It's just a matter of time. Be proud of yourself for how hard you have been trying. Yes, Omo Yoruba, the pain will go away. The tears will dry up. It's just a matter of time. We are proud of ourselves. We keep on trying until we get our nation, until our flag to raise it up, and soon, very soon, our flag will be raised up. Ní agbára Ọlọ́run, inshallah, be kódẹ́rà to lie. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ní agbára àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá, our flag will soon be raised up. So, ẹ̀yin tá máa ń kọ kíni kókó sí sọ̀rọ̀ jàre kíni ó ra data fún mi o lè unfollow mi àbí kó block mi. Ó ra data fún mi. Unfollow me, because block me. Why can't you do without me? Oh, why can't you do without me? You can do without me. Because the oxygen to feed me, I am not the oxygen that you used to breathe. You can just, if you know I am talking, beating about the bush, I don't know, I don't hit the nail on the edge, you can unfollow me. Watch another people's show. Thank you. I love you. Thank you. God bless you. See you later. Bye. I love you. Bye.